wọ́n ní bíríkìlẹ̀ àníọ́ wọ́n ní iṣẹ́ kan yọ ó dé bẹ́ẹ̀ lọ́ba di pé foundation ṣọ́ọ̀ṣì lè fẹ́ ṣe ọmọ ìyá mi ó padà sílé ni o ó ṣe kí ni jama ó padà sílé ni o kágbákò ọmọ sí ọ kí wọn náà má ṣe àgbákò àgbákò lánìí tọ́lọ̀ wọn máa bínú sáwọn tí wọ́n gbé foundation yẹn yọ máa bínú sáwọn tí wọ́n ń to búlọ́ọ̀kù yẹn torí tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ yẹn ní tó bí ọlọ́run ni nǹkan tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ yẹn ló mọ́ lọ́n bínú wáyé tí ò wá ní bínú sáwọn tí wọ́n ń ṣe wọ́n ní wọ́n fẹ́ kọ́lé egungun ọyẹ ó ní ìwọ lọ fẹ́ bá wọn péyìntì ẹ̀ lọ fẹ́ bá wọn kùn ún wọ́n fẹ́ gbé ọ̀dà lé wọ́n ti ṣẹ́gbà o wọ́n ní wọ́n lọ fẹ́ gba aṣọ sùtánà aṣọ ṣọ́ọ̀ṣì wọ alájà télọ̀ wọ́n lọ fẹ́ bá wọn ránṣọ tó fẹ́ fi ṣe rìfáìfà wọ́n ti ṣẹ́gbà o ọ gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ lérí ẹ̀sìn wọn àmọ́ ó dé àdúgbò kan ó kó oníṣẹ́ rẹ̀ kalẹ̀ wọ́n fẹ́ ṣe foundation ní pásítọ̀ bá yọjú àwa ní pé akẹ́lọ́sẹ̀lẹ̀ ń bí wọ́n ní bàbá pásítọ̀ lọ fẹ́ kọ́lé kọ́ bá sọ̀rọ̀ ẹlẹ̀ kọ́ ọmọ gbẹ́lẹ̀ kọ́ ọmọ kó búlọ̀kù kọ́ ọmọ ṣiṣẹ́ lọ́nì aleba pásítọ̀ aleba kọ́lé aleba kìrìsìtẹ́nì kọ́lé àbá àlè kọ́lé fún kìrìsìtẹ́nìtì. bàbá àfa yìí nǹkan tẹ́ preach yìí wáàsí tẹ́ ń ṣe yìí ó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ ni eléyìí tó yẹ kẹ́ fi máa preach unity ẹ̀ ń sọ fún àwọn muslim pé wọn ò gbọ́dọ̀ báyàn kọ́ chọ́ọ̀chì o ní Ọ̀tà ní Winner Chapel àìmọye àwọn muslim ló wà ń bẹ̀ tó jẹ́ pé kírísítẹ́nì ò tiẹ̀ wọn ò wò bóyá muslim ni wọ́n bẹ̀ torí pé wọ́n mọṣẹ́ wọ́n gbéṣẹ́ fún wọn láti ṣiṣẹ́ níbi Winner Chapel eléyìí tí wọ́n ń kọ́ ní Ọ̀tà kí n má tàn yín iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ṣe ní Winners yẹn tó jẹ́ muslim àti christian iṣẹ́ tọ́pọ̀lọpọ̀ ṣe nígbà tí wọ́n ń kọ́ Winners tí wọ́n ń ṣe gbogbo nǹkan tó wà nínú ẹ̀ òun ló sọ thousands of people ló sọ wọ́n dolóríire òun ló sọ wọ́n dẹni tó nílé lórí òun ló sọ wọ́n dẹni tó ní mọ́tò òun ló sọ wọ́n di ẹni tó lè ran ọmọ ní yunifásitì conveniently bẹ́ẹ̀ ni iṣẹ́ tí wọ́n ṣe ní Ọ̀tà níbi Winner Chapel I know a lot of Muslims tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó bá gbé ní area Ọ̀tà wọ́n á máa testify sí nǹkan tí mò ń sọ yìí. Now nígbà tí ẹ ní pé kí Muslim kó má lọ ṣiṣẹ́ ní church kó má láwọn fẹ́ gbé foundation church kó má tó eléyìí tó bá jẹ́ bricklayer kó má lóun fẹ́ lọ bá wọn kọ́ church eléyìí tó bá jẹ́ tailor kó má rán aṣọ church kó má rán sùtánà kó má rán aṣọ tó ń fẹ́ fi ṣe revival. Now the question is this nínú gbogbo àwọn ẹni tí ẹ wá ń sọ yìí pé ẹ má lọ bá wọn kọ́ church o ẹ má lọ bá wọn rán aṣọ revival ẹ má bá wọn rán sùtánà o now mélòó nínú àwọn ẹni yìí náà máa sunkún dọ́dọ̀ yín pé ọmọ wọn fẹ́ lọ léèwé tẹ́ lè ràn lọ́wọ́ sà mélòó nínú àwọn ọmọ yìí náà máa sọ pé ebi ń pa àwọn tẹ́ lè fún lówó tó máa tó jẹun fódìdí oṣù kan sà because ṣe rí nǹkan tẹ́ preach yìí sà tẹ́ ẹ bá preach ẹ̀ nílùú òyìnbó wọn ò ní jẹ́ wọbẹ̀ mọ́ for life o wọn ò ní jẹ́ kẹ́ wọbẹ̀ mọ́ for life sà so irú ìkíní yìí àkọ́kọ́ nǹkan tẹ́ kọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ ni pé Yorùbá ni gbogbo wa nǹkan tẹ́ ń kọ́ àwọn ẹni yìí pé wọn ò gbọ́dọ̀ lọ bá wọn kọ́ church ṣé ẹ̀yin ti ní nǹkan tẹ́ fẹ́ fún wọn tí wọn ò bá ríṣẹ́ gbà ṣé ẹ ti ní nǹkan tẹ́ fẹ́ fún wọn tán bá ríṣẹ́ gbà ẹ ti lóúnjẹ tẹ́ fẹ́ fún wọn ẹ ti ní owó tẹ́ fẹ́ fún wọn láti lọ fi san school fees ọmọ wọn ṣé ẹ ti ní sà because ẹni tó bá máa sọ nǹkan bẹ́ẹ̀ yẹn fún yàn ó gbọ́dọ̀ ti ní nǹkan tó máa fún irú àwọn ènìyàn báyìí pé ókè o torí pé wọ́n ò bá wọn kọ́ church o mo fún ẹ ní nǹkan báyìí ọmọ ẹ tó fẹ́ lọ school mo ṣe tán láti rán ní school ìwọ ò lóúnjẹ wàá gbàpò ráìsì kan nílé mi you understand sir nǹkan tẹ́ preach yẹn sir ó kù díẹ̀ káàtó àlàáfíà ìfẹ́ ìrẹ́pọ̀ ló yẹ kí ẹ máa preach láàrin àwa ọmọ Yorùbá káàrin wa kó dán mọ́rán káàrin àwọn youth kó dán mọ́rán kó má sí pé èmi ni Christian èmi ni Muslim bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí àwọn bandit tó ń lọ preach ń pa ẹ̀sà
ọ̀rọ̀ pé kí muslim má lọ bá wọn kọ́ chọ́ọ̀chì kó má bá wọn rán sùtánà òun lẹ̀ ń preach. Anyway, gbogbo ẹ̀yin tẹ̀ ń wo fídíò yìí bó bá ṣe rí lọ́kàn tiyín náà ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sí comment section. God bless you.